lára yín ọlọ́wọ́ òní jẹ́ ó padà láíláí. Ibi tí gbàgbà àdúrà dé dúró kò ní takú síbẹ̀. Ọlọ́wọ́ òní kan mọ́ rìvásì. Ọlọ́wọ́ òní sọ́ọ́sì roundabout. Wọ́n tún fún kìtàbí ìdílísà iná òun káàdọ̀ sí dúkẹ́ nàbíyà. Wọ́n fẹ́ náà wọ́n káàdọ̀. Ẹni gbà fìlẹ̀ mi lọ́wọ́. Fìlẹ̀ mi lọ́wọ́. Ṣé gbà fìlẹ̀ mi lọ́wọ́? Fìlẹ̀ mi lọ́wọ́. Fìlẹ̀ mi lọ́wọ́. Fìlẹ̀ mi lọ́wọ́. Ẹni gbà fìlẹ̀ mi lọ́wọ́. Fìlẹ̀ mi lọ́wọ́. Gbogbo ibi tí ayọ̀ mi wà o. Fìlẹ̀ mi lọ́wọ́. Tí ayọ̀ mi wà o. Fìlẹ̀ mi Gbogbo lọ́wọ́. ibi tí ayọ̀ mi wà o. Fìlẹ̀ mi lọ́wọ́. Fìlẹ̀ mi ẹjọ́ pariwo amínà mẹ́ta kó lókè dáadáa. Àkọ́kọ́ nìyẹn ó lè pa bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa. Ọ̀làlá ilaha illallah. Ìwọ tó bá ń bẹ́ ń bí tó sì fẹ́ nípìn nínú gbígbàdúrà bá mi pariwo amínà dáadáa. Ayé tá a wà yìí ìyá màmá wa Alhaja wa Silifat wẹ́rẹ́wẹ́rẹ́ ìyá àdínní wa ní Jam'iyatu Ash-Shajaratil Mubaraka Asmas tó kárí ayé ìyá wa gbà ọlọ́wà wọlé abábi ṣàdúrà fún wọn gbogbo wọn náà tó ń bẹ́ bí tó ṣe ámínà yóò rí bẹ́ẹ̀ fún wọn náà. Ẹnjìníà ẹ bá ní rectify gbogbo pọ́blẹ́mù tí ń bá ṣẹlẹ̀ sí spíkà yìí. Bàbá wa gbà níkàlẹ̀ tó já sí pé ní ẹni ayé ń fẹ́ ẹni ayé fẹ́ rí. Damallahu hayatahu. Bàbá ara ò kan mí. Damallahu hayatahu. Wallahu yasimuka Minan nar. la takafu daraka Wala taqsha. wala hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Bàbá àgbọ̀jú lárí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wa. Àmín. Asmos lápapọ̀ Ọlọ́run ní jẹ́ ó dàrú. Àmín. Wala la ilaha illallah. Àmín. Wala la hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Nígbà tí a ti rí bàbá wa àgbà ń kalẹ̀ gbogbo etí a ti ṣe látàárọ̀ ọtí púpọ̀ a sì máa jáná sí èèyàn kan ò gbúdọ̀ ṣiṣẹ́ èèyàn mẹ́rin alfawa Abdulfatah Abdulgafar inshallah ètò láyé ẹ̀yẹn wá ṣe rọ́ ìdù tó bá dirí ká jáná sí kẹ́mi gba máìkì. Bàbá ní ká wá ṣe rọ́ ìdù. Inshallah. صلي صلاة محسنة على سيدنا محمد Sallallahu alayhi wa sallam. وعلى آله وصحابه وسلم. Àmín. Aki Ọlọ́run aki anabuwa Muhammad. Allahu akbar. Gbogbo wa tí ó bá dá Ọlọ́run mọ̀ tó sì mọ̀ wá tí ó mọ ìwà tí máa hù. Wọ́n ní ẹni tó bá mọ Ọlọ́run kì í fọkànbalẹ̀ sí. Allah. Bọ́lọ́run ò bá dá ọ láàmú bá mi pariwo Allahu Akbar níwájú ta yìí. Allahu akbar. Ẹ̀rí pé gbàgede tá a wà yìí gbàgede tó special ni. Torí pé kí ìjọ wa ní Asmas ká tó léwò yẹn sùsùn pé ẹ̀fọn lóye ìyá àdínì ó níbi tó bá dé. Wallahi. Alhaja wa Silifat wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ Ọlọ́run àdáwò tí yóò fi dọdún tí ń bọ̀ tá ní ká ní bẹ láyé ni Allah. a ti lọ béèrè déètì lọ́wọ́ ẹ̀ Ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí ya náà. Àmín. Ọmọ ọ̀dẹ̀ sí amínà dáadáa fún wa. Àmín. Olówó orí wa náà ọ̀gá gbogbo wa ọ̀mbrẹ́là wa igi wa tá n sásá bẹ́ẹ̀. Allah. Fadilatu Sheikh Alhaja al-Imam Sirajuddin Adémọ́lá Ojúlárí Robert.